kọ́rọ̀ yìí ó jáde kí gbogbo ayé ó gbọ́ nígbà bá wípé àwa àfà tá a gbé mímọ̀ lọ́wọ́ a lo ìmọ̀ bí àwọn tàná ti lò ó. Ẹlòmí ó wo ọmọbìnrin kan tí ń ṣe rọ́ǹsì, ọmọ tí ń ṣe rọ́ǹsì tó yẹ pé wọn náà mọ̀ wípé abẹ́ ní ń tà á jẹun, ọmọ pé àárín òun àtọ́rọ̀ wọn ọ̀dà, ó tún wá àwọ́ọ̀dù rẹ̀ wọn ó tún pàwọn èèyàn wá, wọ́n wá gbé àwọ́ọ̀dù ìsìláàmù fún sáwọ́ọ̀dù ẹni ọmọ abẹ́ tẹ́lẹ̀dì òun ló fún un ní àbíkíní. a sà ń pín àwọ́ọ̀dù nípìnkúpín àjẹkáwọ́ọ̀dù ó níyì má nígbà wá yá àwọn èèyàn tẹ́wọ́ gbà àwọ́ọ̀dù lọ́wọ́ wa má bàbá ti wá ṣe àwọ́ọ̀dù dé èèyàn bíi 20 èèyàn 9 ní ọ̀wà àfa aláwọ̀ọ́dù ọmọ wa gbé àwọ́ọ̀dù lè bá òun tọ̀ ń lé pé sàlámà lẹ́kùn àwọn alájà ńkọ́ àwọ́ọ̀dù yín gbà tẹ́ ẹ̀rí bí wá náà la ní àwa gbé fún yín. Ibi táwa àfa àta bá ojú gbogbo ẹ̀jẹ̀ lẹ́jọ́ tí à ń kọ́kọ́ ń bẹ̀rẹ̀ láwa àwa aláàfà tá a bá fẹ́ ṣe mọ̀lúdì kò sí ní tí ń jẹ́ à ń fún yàn lóye kò sí ní tí ń jẹ́ à ń fún yàn láwọ́ọ̀dù. a ṣe mọ̀lúdì á pe àwọn èèyàn ńlá wọ́n wà nígbà ọyá àwọn èèyàn ńlá tá ń pè ọ̀wá ọwá di wípé a fi oyè a èdè wọn afúnyínlóyè alárànṣe àdínì olùgbàdínì lọ́wọ́ ẹni olùnáwó àdínì akówósápò àdínì ajẹ́fà wọn tó jẹ dìdìrìn àdínì wọn á ní kò sóyè àdínì ńlẹ̀ má wọn dẹ̀ fòun náà jẹ oyè tánlẹ̀ àdínì nígbà tó yá àwọn èèyàn òfúnyàn ńlá wọn òfúnyàn nípò rí àti láwà ní má àwa yìí sí awọ́ọ̀dù wà rẹ̀ ibi tá a ti ṣubú yẹnyẹnu láti máa wípé tọ́lọ́ ńkọ́. ìtànpè ní awọ́ọ̀dù wọn èé fún yàn láwọ́ọ̀dù ká gba owó lọ́wọ́ aláwọ́ọ̀dù níbi tí fíkìrà ká fún yàn ní wizam ká awọ́ọ̀dù ẹ̀ mẹ́rìtì ni wọ́n pè é mẹ́rìtì awọ́ọ̀dù ẹni tẹ́ ẹ bá fẹ́ fún láwọ́ọ̀dù ẹ kọ́kọ́ wo iṣẹ́ tó ṣe kí ni contribution rẹ̀ sí humanity kí ni contribution rẹ̀ sí ẹ̀sìn tàbá ti wá rí àwa pè tàbá pè àwa ká tó gbé àwọ́dù lé lọ́wọ́ àwa sọ iṣẹ́ tí ó ṣe tó fi lẹ́tọ̀ọ́ sí ká àwọ́dù ẹ̀. àmọ́ lọ́dọ̀ tiwa àwa tá a jẹ́ àfà a kì í wo iṣẹ́ wo lèèyàn ṣe àwọn náà máa pé kò níṣẹ́ kankan tó ṣe kò ní contribution àwa fẹ́ ta àwọ́ọ̀dù fún òun ló bí tàbí máa wípé èló lẹ́ẹ̀ra àwọ́ọ̀dù yìí àmọ́ bí táwọ́ọ̀dù ti wá wọn èèrà àwọ́ọ̀dù aláwájì ilẹ̀ hakíkà tá sọ ká sí aṣọ lójú ẹ̀ fúnra wa ìjọ wa lọ fún ṣe Ádámù ní wisamul ulum wal funun ní Masar ṣé ká Ádámù ò fún wa lówó bàbá wa ṣé ká Ádámù Yahaya wọ́n fún àwọn náà bàbá Professor Khalilu Gbodofo wọ́n fún àwọn náà ní Kuwait wọ́n àgbówó lọ́wọ́ wọn OON tí Jonathan fún bàbá wa Mudiru àti bàbá wa Ìmámù àgbà wọn à fún wọn lówó gbogbo wọn bẹ̀ sí táwọn òyìnbó máa fún àwọn àfà kọ́lẹ́kọ́rọ̀ yìí ó jáde kí gbogbo ayé ó gbọ́ nígbà bá wípé àwa àfà tá a gbé mímọ̀ lọ́wọ́ a lo ìmọ̀ bí àwọn tàná ti lò ó a ló bá àwọn tàná ti lò ó oúnjẹ ẹbẹ̀ là ń wò àwo iṣẹ́ ọ̀la èyí táwọn tàná ṣe lánàá òun lọ́sẹ̀kù táwa ń lò lónìí kí làwọn fẹ́ ṣe é lẹ̀ báwa ti ń bọ̀ lọ́la wọ́n bá fún yàn ní wọ́n máa fún wọn ní golden boot ẹni tó bá jẹ góò mẹ́ta wọ́n á fún golden boot wọ́n á gbé bọ́ọ̀lù fún wọn ní gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n á fún ní best player of the year best player of the month best goalkeeper wọn à ní gbowó lọ́wọ́ wọn. àmọ́ ń gbọ́ dọ́dọ̀ àwọn àfà tí àwọ́ọ̀dù dọ́dọ̀ àwọn àfà àwa la ba ojú àwọ́ọ̀dù rẹ̀ á jẹ́ kí àwọ́ọ̀dù níyì tí ó ní níbi tí ń bọ̀ wá tá a ti gbọ́rù rẹ̀ àjò ní má ilé ọ̀wá ní ọ̀fẹ́ fún yàrá wọ́ọ̀dù ìyá tí ń tata yóò wá wọnú ilé rẹ̀ yóò wá bá wọ́ọ̀dù 3 4 yóò wá tó pé àbá alágbájá ló fún mi láwọ́ọ̀dù àbá alágbájá sẹ́ni wọ́n máa tájù láyé ní àwọ́ọ̀dù rẹ̀ àbí kí ni contribution rẹ̀ ẹlòmí ó wo ọmọbìnrin kan tí ń ṣe rọ́ǹsì ọmọ tí ń ṣe rọ́ǹsì tó yẹ pé wọn náà máa wípé abẹ́ ní ń tà á jẹun ọmọ pé àárín òun àtọ́rọ̀ wọn ọ̀dà ó tún wá àwọ́ọ̀dù rẹ̀ wọn ó tún pàwọn èèyàn wá wọ́n wá gbé àwọ́ọ̀dù ìsìláàmù fún sáwọ́ọ̀dù ẹni ọmọ abẹ́ tẹ́lẹ̀dì òun lọ fún un ní àbíkíní a sà ń pín àwọ́ọ̀dù nípìnkúpín àjẹkáwọ́ọ̀dù ó níyì má nígbà wá yá àwọn èèyàn tẹ́wọ́ gbà àwọ́ọ̀dù lọ́wọ́ wa má bàbá ti wá ṣe àwọ́ọ̀dù bí èèyàn bíi 20 èèyàn 9 ní ọ̀wà àfa aláwọ̀ọ́dù ọmọ wa gbé àwọ́ọ̀dù lè bá òun tọ̀ ń lé pé sàlámà lẹ́kùn àwọn alájà ńkọ́
àwọn ọdún nígbà tẹ́ ẹ̀rí bí wá náà la ní àwa gbé fún yín ibi táwa àfáà tá a bá ojú gbogbo ẹ̀jẹ̀ alálàṣẹ àwọn ọdún nígbà wá di fáwọn èèyàn dáhùn ma làwọn àfáà kọ̀ọ̀kan tó wá ń di wípé ẹlòmíà wà lóhùn kọ tíra òun fẹ́ ṣe lọ́ǹtì tíra kíní yẹn ń di stọ́pù làákà yìí yọ lọ lè kó tíra kan yọ kàn yọ ntọ́ bá fẹ́ inú tíra kan yọ wàá ṣe ní yóò fẹ́ kó sí yọ paláró yọ wà lóhùn fẹ́ ṣe lọ́ǹtì tíra torí kíni torí ó fẹ́ gba owó tí ó fi kọ́lé tọrọ fẹ́ gba owó tí ó fi ra mọ́tò tọrọ fẹ́ gba owó tóun náà máa fi wọ aṣọ ok àwọn èèyàn wa tí wọ́n jẹ́ mùsùlùmí láwọn olówó wa ẹni wọ́n bá ti wá rí láàfáà tí wọ́n rí wípé ń ṣe bí olówó ó ní mọ́tò ń wọ agbádá ń ṣe bí ọba òun náà dẹ́ta ń náwó òun làwọn olówó wa máa rí wípé ọ̀dọ̀ rẹ̀ ní ọ̀la ìsìláàmù ṣẹ́kù sí àwọn náà máa wá lọ lè bá tábà ti pa àwọn olówó gbogbo wọn ó sì wárí fún lẹ́ẹ̀kan náà ẹni tó wá ní ọ̀la ìsìláàmù lọ́wọ́ títúrásù ìsìláàmù ń bẹ lọ́wọ́ rẹ̀ tó yẹ pé àwọn àdìyálù tí ń bọ̀ wá lọ́la eré iṣẹ́ rẹ̀ làwọn àdìyálù wọn ó dé bá táwọn náà ó fi ṣe fáàrí wípé àfáà làwọn lọ́la bírú ẹni bẹ́ẹ̀ bá wá pe àwọn olówó àwọn lọ́la wọn ò ní dá lóhùn torí wípé kò ní mọ́tò jíìpù torí wípé wọn ò rápẹrẹ kó sí ilé ńláńlá kẹjọ ní wọn ò sì rápẹrẹ kó dóde pé iná owó kìí jẹ́ kóhun náà máa rí owó tó lè fi ṣe fáàrí ń fi owó yẹn pìpìyà fún àwọn generation tí ń bọ̀ ni irú ẹ̀ ní Alfa wa Al-Misri tíra yìí ní sí over 5 million ni wọ́n ṣe orí over 5 million ni wọ́n ṣe inú owó ya Allahu ya Muhammadu tí ya Batawu tí Alfa wa Al-Misri ń rí Alfa Al-Misri ní ìnífowó yìí pilẹ̀ lé ìnífìlà foundation lé ìfìlà foundation fún ọ̀la Islam òun ni wọ́n fi ṣe tíra yìí bírù tíra yìí olówó tó jẹ́ mùsùlùmí tá a bá kúkú gbé fún un pé kọ́ wá san owó tí wọ́n fi tẹ́ tí ó pọ̀ sí kó kúkú má yẹ kọ́ má yí ń tẹ́ ẹ ṣe àwọn ọmọ kéwú tí wọ́n sì má yí rẹ̀ wọn ò lówó báwo lẹ́wàá ṣe